ká lọ o ká lọ yìn bàbá tó láyé. Ẹ wá bá mi ká lọ o ká lọ yìn bàbá lógo. Ẹja ńlá inú ibú àwa dọwọ́ rẹ̀. Àti gégi àkọ́kọ́ àfìbà fólú igbó. Àti gégi ògùn mọ́ àfìbà fólú ọdọ. Èmi ọmọ Èkìtì kété mo fìbà f'Ẹlẹ́dùmarè o ọba tó láyé. Ẹ wá bá mi ká lọ o ká lọ yìn bàbá lógo. Èmi ni Táyélolú Èkìrẹ́ ará Ìṣókun mo fìbà f'Ẹlẹ́dùmarè o ọba tó láyé. Ẹ wá bá mi ká lọ o ká lọ yìn bàbá lógo. Bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí o. Èní á dára fún gbogbo wa nínú gbésọnù bí ò ṣe bí ọmọ o. Fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ orúkọ tèmi kò yí padà. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi o. Èmi Ògìrẹ́ Òrílà kí ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀ lójú ìyá rẹ̀. Ọmọ tá ṣe bí èmi Elégìrì amúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o. Èmi lọmọ olókè méjì takọtabo lórí ara ran o. Èmi lọmọ àrè gbọ́nran mọ̀ ìyàsílẹ̀ ọ̀nì kankan àfúlé àbárẹ̀ ẹ̀mìlà. Ọmọ ilé ìkúlé àdéwúre aya ọmọ aláwẹ̀ kó tó rí wú ẹ̀kọ́ máa kó rọṣọ jà kó wí kàn nájà kan bomi alura. Ẹ jọ̀wọ́ ẹ bá mi mu kọfí mi díẹ̀ sí. Ẹ̀yin tèmi kò pẹ́ tí mo dé láti ilé ìjọsìn lénìí. Orúkọ ilé ìjọsìn wa ní Grace ní ibi báyìí ní Church of His Presence. Pásítọ̀ wa olùdarí ìjọ wa òun ni Dr. Pastor Olújọbí. Àwọn ni wọ́n darí ìjọ wa. Lẹ́ni ní ilé ìjọsìn wọ́n ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan lẹ́ni nínú ìwàásùn. Ọ̀rọ̀ yẹn dẹ̀ jẹ́ pàtàkì jùlọ ó dá lérí ọ̀rọ̀ ìgbéyàwó tó jẹ́ wípé gbogbo wa pátápátá la máa ń sọ̀rọ̀ ìgbéyàwó ní orí ètò wa yìí ní ìgbà mìíràn pé kò yẹ kí ọkọ kó fi aya sílẹ̀, kò yẹ kí aya kó fi ọkọ sílẹ̀. Gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ wípé ìgbéyàwó kò ń ṣe fún gbogbo ènìyàn. Èmi ti ní èrò báyìí náà tẹ́lẹ̀ rí ṣùgbọ́n mo ti fẹ́ sọ àmọ́ ìgbà tí mo wà ní ṣọ́ọ̀ṣì lénìí nílé ìjọsìn lénìí tí olùṣọ́ àgùntàn wa ìyẹn pásítọ̀ wa tó wá ṣe ìwàásùn lérí ọ̀rọ̀ ìgbéyàwó ó jẹ́ kí wá rí mọ̀ wípé dájúdájú tó fìdí rẹ̀ múlẹ̀ dáradára nínú ìwé mímọ́ lóríṣiríṣi ọ̀nà ni mo wá rí mọ̀ wípé ìgbéyàwó kì í ṣe fún gbogbo ènìyàn àfi ẹni tí Ọlọ́run bá fún ní àǹfààní rẹ̀. Ó dẹ̀ tún ṣe àlàyé síwájú sí wípé ìgbéyàwó pé ó jẹ́ nǹkan tí Ọlọ́run lọ́wọ́ sí. Wọ́n dẹ̀ tún ṣe àlàyé kan wípé nínú ìgbéyàwó ènìyàn méjì wọ́n lè fi ara wọn sílẹ̀ fún ìdí kan tàbí ìdí kejì tó dẹ̀ jẹ́ wípé a máa ń sọ ní gbogbo ìgbà wípé tí ìgbéyàwó tó bá fẹ́ la ti ẹ̀mí lọ pé olúwa rẹ̀ ó lè fi sílẹ̀. Ó wá ṣe àlàyé wípé nínú ìgbéyàwó tí wọ́n bá fi ara wọn sílẹ̀ láìsí ìdí kan pàtàkì tí gbogbo wa fi mọ̀ bóyá yálà ọkùnrin yẹn ó ṣe àgbèrè ni ó fẹ́ àwọn ìyàwó oríṣiríṣi ó ṣe àgbèrè ìyàwó tilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá tẹ́ lọ́rùn ó ní àǹfààní láti fi ọkọ yẹn sílẹ̀ àmọ́ o kò lè fẹ́ ọkùnrin mìíràn mọ́. Olùṣọ́ àgùntàn wa sọ ó dẹ̀ fi ìwé rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́. Ó tún ṣe àlàyé nígbà tí Olúwa wa Jésù Kristi wá sáyé tó wá ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wípé tí a bá ti lè fi ara wa sílẹ̀ kí a kọ ara wa sílẹ̀ kí a lọ fẹ́ ọkùnrin mìíràn àbí kí a lọ fẹ́ aya mìíràn pé a gbà láti pé ká má ṣe ìgbéyàwó. Ó wá sọ wípé bẹ́ẹ̀ ni pé kò ń ṣe gbogbo ènìyàn ló lè gbà. Ó tún wá ṣàlàyé wípé gbogbo èèyàn kọ́ ló lè faramọ́ irú nǹkan báyìí àmọ́ pàtàkì jùlọ nínú gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi wàásùn ní ilé ìjọsìn lénìí tí wọ́n dẹ̀ fi ìwé rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ òun ni wípé ẹ lè fi aya àti ọkọ yín sílẹ̀ tó bá jẹ́ wípé ó ṣe àgbèrè àbí pé eléyìí tí àwọn òyìnbó pè ní abuse pé wàhálà tó lè la ẹ̀mí lọ ó wà nínú ìgbéyàwó yẹn. Bóyá ó lè wa ẹ̀mí lọ ó wà nínú ìgbéyàwó yẹn kò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ ó lè fi ìgbéyàwó yẹn sílẹ̀ àmọ́ tí ọkùnrin yẹn tí ọkọ yẹn tí ò bá ṣe aláìsí
obìnrin yẹn kò ní àǹfààní láti fẹ́ ọkùnrin mìíràn. Ṣé rí, èmi máa ń sọ torí kò wù mí pé kí ènìyàn kó má ní ṣe ìgbéyàwó, kó má ní ibùgbé ìgbéyàwó. Máa ń sọ wípé kí oníkálukú ká máa faradà, ká máa tolerate ara wa. Àmọ́ ní ìgbà mìíràn ó ṣeéṣe kó má síbẹ̀, nítorí arábìnrin kan sọ̀rọ̀ nínú ibi tá a ti ń sọ̀rọ̀ yìí wípé ìgbéyàwó wà tó jẹ́ wípé ọkọ àti ìyàwó wọn fẹ́ ara wọn, tí ìyàwó yẹn tó wá rí ara rẹ̀ ní ọ̀dọ̀ ọkùnrin yẹn bí ẹrú, bí ọmọ ọ̀dọ̀. Ó tún wá ṣe àlàyé síwájú sí pé ṣé irú ìgbéyàwó báyìí, pé ṣé wọ́n lè fi irú ìgbéyàwó báyìí sílẹ̀. Àmọ́ wọ́n láti máa fi yé wa wípé ọ̀rọ̀ yẹn, ìyẹn ó yàtọ̀, pé kì í ṣe ojú lásán, pé ọ̀rọ̀ yẹn ó yàtọ̀, pé kì í ṣe nǹkan tí ìwé mímọ́ tí nìyẹn, wípé wọ́n ní láti jókòó kán bára wọn sọ̀rọ̀, kán ṣe kánsẹ́lì fún wọn pé irú ìgbéyàwó báyìí wọn ò lè fi sílẹ̀, irú ìgbéyàwó báyìí ó wà, wọn ò lè fi síṣẹ̀, ṣùgbọ́n wọ́n á gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún wọn. Nítorí wípé wọ́n ní kì í ṣe gbogbo àwọn ọkùnrin ni pé kì í ṣe, wọ́n ní pé kì í ṣe gbogbo àwọn ọkùnrin ni wọ́n ní experience, pé kì í ṣe gbogbo àwọn ọkùnrin ni wọ́n lè gbé ìgbéyàwó dúró, pé kì í ṣe gbogbo ènìyàn ló lè ṣe ìyàwó, ló lè gbé ìgbéyàwó dúró. Ẹ̀yin kan dẹ̀ wà ní ibẹ̀ yẹn lẹ́ni tẹ́ ẹ máa ń fa wàhálà kan, tẹ́ ẹ máa sọ wípé tí ọkọ mi tí ò báyìí ti lọ ṣe márèjì fún mi, kó gbé mi lọ sórí ọ̀tà, kó kó iṣu, kó kó gbogbo ẹ̀, kó kó lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi, tá a dẹ̀ ti jọ ń gbé, tẹ̀lẹ̀ tí ń bímọ fúnra yín, tí ò báyìí tí ì ṣe pé kì í ṣe ọkọ yín, pé àlè yín ni. Wọ́n mú láti wá máa fi yé wa, wọ́n fi gbé ẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ wípé tí ẹ̀yin méjèèjì tí ẹ bá ti gbà láti fẹ́ ara yín bí ọkọ àti aya, wípé ó ti gbéyàwó yẹn, ó ti di múmúṣe, ó ti múlẹ̀ nìyẹn, pé nípasẹ̀ wípé kán kó ẹrù lọ, kán kó iṣu lọ, kán ṣègbéyàwó, kán ṣe gbogbo rẹ̀, wípé ìyẹn pé sẹ̀rímónì lásán, pé ayẹyẹ lásán ni. Torí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ni ò fẹ́ ṣe ìgbéyàwó, tó jẹ́ wípé tí ò fẹ́ lọ sílé ọkọ, tí ò fẹ́ fẹ́ aya, tí ò fẹ́ fẹ́ ọkọ, pàtàkì jùlọ obìnrin, wípé àfi tán bá ṣe nǹkan léhùn lórí, kán kó iṣu lọ, kán kó ẹrù lọ, kán kó gbogbo rẹ̀ lọ. Àmọ́ wọ́n wá fi yé wa wípé kò jẹ́ dídán, wípé kò jẹ́ dídán ní ìgbàgbà tẹ̀yin méjèèjì tẹ́ ti nífẹ̀ẹ́ ara yín, tẹ́ẹ̀dẹ̀ ti fọwọ́sowọ́pọ̀ pé ẹ máa fẹ́ra yín, tẹ́ẹ̀dẹ̀ ti ìjọ ń gbé, ẹ ti di ìkan náà. Ohun pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ mi lénìí nìyẹn. Torí ẹ̀yin ọmọbìnrin tẹ́ ẹ wà níbí báyìí, tẹ́ ẹ ń fi àsìkò yín ṣòfò, tẹ́ ẹ ní níṣẹ́, tẹ́ ẹ ní ìkankan, kò síṣẹ́, kò sí ìkankan, kò síṣẹ́, ẹ jáde ilé ìwé, kò síṣẹ́, ó di dídán kẹ́ ẹ ṣe ìgbéyàwó. Eléyìí tó yẹ kẹ́ rọra wá nǹkan kékeré, kẹ́yìn àti ọkọ yín, kẹ́yìn jọ múra yín, kẹ́ máa gbé ní ayọ̀ àti àlàáfíà, kẹ́dẹ̀ máa bímọ, bóyá látàrí ọmọ tẹ́ ẹ bá bí, Ọlọ́run á lè pèsè iṣẹ́ gidi fún yín. Ẹ wá máa wá owó tẹ́ ẹ máa fi ṣègbéyàwó. Àwọn òbí tó rán yín lọ sí ilé ìwé, àwọn látún wá lọ wá owó tá tún fẹ́ fi ṣègbéyàwó fún yín. Ìgbà tẹ́ bá ti kó délé tán, àwọn náà látún wá máa bọ̀ yín. Ṣó jẹ́ dídán kéèyàn ṣe ayẹyẹ ìgbéyàwó ni? Kò jẹ́ dídán kéèyàn ṣe ayẹyẹ ìgbéyàwó, kò jẹ́ dídán. Wọ́n ti wá máa ń fi lọ́lẹ̀ ní Nàìjíríà nísìnyí, nílẹ̀ Yorùbá, ẹni tí ò báyìí tí ì ṣe ayẹyẹ ìgbéyàwó, Ọlọ́run ò tí ì so wọ́n pọ̀ nìyẹn. A ti fi múlẹ̀, ó wà nínú ìwé mímọ́. Kẹ́ lọ sí Mátíù, kẹ́ lọ ka Mátíù orí 19, kẹ́ ka gbogbo ẹ̀ láti bẹ̀ títí dé ẹsẹ̀, kẹ́ ka gbogbo ẹ̀ tán. Ẹ wá rí níbẹ̀ wípé kò jẹ́ dídán, kò jẹ́ dídán. Tẹ́ bá ti múra yín, ẹ ti nífẹ̀ẹ́ ara yín, ẹ lọ fẹ́ra yín, kẹ́ dẹ̀ máa gbé nígbé ayọ̀, kẹ́ máa fẹ́, kẹ́ máa bímọ. Kò jẹ́ dídán ayẹyẹ, kò jẹ́ dídán. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti forí ṣánpọ́n nítorí àìgbọ́ra wọn yé lóòótọ́. Àmọ́ ẹlòmíràn wà tó jẹ́ wípé á wà nínú ìgbéyàwó yẹn, gẹ́gẹ́ bí àwọn ọmọbìnrin kan ṣe sọ, wípé inú ìgbéyàwó yẹn ọkọ ẹ̀ á máa lò bí ẹrú, á máa lò bí ọmọ ọ̀dọ̀, á dẹ̀ forí tì, á dẹ̀ dúró síbẹ̀ torí pé ó fẹ́ ní ọkọ. Èmi ò fọwọ́ sí kéèyàn fi ọkọ ẹ̀ sílẹ̀ o, èmi ò dẹ̀ fọwọ́ sí kéèyàn dálé moṣú. Àmọ́ tó bá ti ń la ti ẹlẹ́mìí lọ, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí. Ẹ ké sí àwọn àgbààgbà kan bá yín dá sí ọ̀rọ̀ yẹn. Tí ọ̀rọ̀ yẹn ò bá wá ṣe dá sí, ẹ lè yẹ̀bá fúnra yín. Àmọ́ o, wọ́n ní wípé tẹ́ ẹ bá ti padà lọ fẹ́ ọkọ àbí fẹ́ ìyàwó, ẹ ti ṣe àgbèrè o. Wọ́n ní mo ní kí n sọ, kẹ́ ẹ ronú sí dáradára, kẹ́ ẹ dẹ̀ jẹ́ ká máa gbàdúrà, ká máa béèrè lọ́wọ́ orí kó tó di pé
àfẹ́ ọkọ kọ́lọ́run kó yàn fún wa kẹ́dẹ̀ máa bára yín sòótọ́ ọ̀rọ̀ ìwà tẹ́ ń wù níta tẹ́lẹ̀ ẹ wá délé ẹ ní wù mọ́ ẹ wá máa wùwà mìíràn ìwà tẹ́ ń wù níta yẹn ẹ jọ̀wọ́ òun náà ní kẹ́ máa wù tẹ́ bá ti délé ó ní kẹ́ máa wù tẹ́ bá ti délé èyí ni mo ní kí n sọ ò pé nǹkan tí mo tún gbọ́ lè ní nìyẹn o tó tún fi bá wa fi ìdí rẹ̀ múlẹ̀ lérí ìgbéyàwó gbogbo ẹ̀ tẹ́ sọ pé kọkùnkọ́ nìkan kóbìnrin kan tó ti gìyàgìyà tí ò fẹ́ kú sínú ìgbéyàwó tó kúrò nílé ọkọ rẹ̀ tí gbogbo wọn pariwo wípé kó padà síbẹ̀ kó padà síbẹ̀ kó padà síbẹ̀ tó jẹ́ wípé ọkọ gan ó dẹ̀ ti fọ́ obìnrin mìíràn síbẹ̀síbẹ̀ náà wọ́n á ní kó tún padà síbẹ̀ ṣé kó tún lọ jìyà tó kù ni kò jẹ́ dídán o bẹ́ẹ̀ ni o òun ni mo ní kí n sọ fún yín ẹ̀yin tèmi ọkùnrin tó ti ní ìyàwó tẹ́lẹ̀ tó lọ fẹ́ obìnrin mìíràn ó ti ṣàgbèrè obìnrin tó lọ fẹ́ ó ti ṣàgbèrè ọlọ́run nìkan òun ló mẹjọ dá àlè dá ẹnì kankan lébi torí gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ àti ẹni tí ò ṣe àgbèrè gan gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ó ju ẹ̀ṣẹ̀ lọ o èyí ni mo ní kí n sọ fún yín o ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi kò jù báyìí lọ mo kàn ń mò ń bó kàn ṣe wà lọ́kàn mi náà ni mo ní kí n sọ nǹkan tójú mi tún rí ní tètè mi tún gbọ́ lè ní o kémi náà kí n tún sọ àlàyé ti tèmi lórí ẹ̀ ẹ mọ̀ pé mo sọ pé bí ìtàn bá ṣe lọ ní ìkan òjọ̀kan òun ni a máa mú wá fún yín ẹ má gbàgbé ó ṣeéṣe báyìí kí a rí ẹnìkan àbí kejì tó máa kọ́ lọ́gbọ́n nínú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ mo ti mú ètò ní sópin o ẹ yẹ ká pàdé ní comment section ìyókùn ìyanra ọmọdé ti dì sí o adé agẹkanra o ẹ̀yin tèmi ní Facebook ẹ jọ̀wọ́ o ẹ follow mi ẹ dẹ̀ bá mi share ẹ àti ní YouTube. ó pàdé kọjá ẹ̀rẹ̀múrìn àríra ó pàdé kọjá ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rè ó mọ́ lọ sékìtì o.